kò sẹ́ni tí palágbe so bẹ́ẹ̀ mi ọba ságbé tèmi èmi máa ń ṣe completely ń béèrè ìrànlọ́wọ́ sánsan lọ́wọ́ ẹ̀yìn èèyàn ìdàgbà náà dẹ̀ ni ó lè jẹ́ ẹ̀kan lọ́dún ó lè jẹ́ ẹ̀mejì lọ́dún ṣùgbọ́n tí n bá nílò nǹkan mi ò ń wá láyé mi yìí dẹ̀ DM èèyàn kẹ wá ràn mí lọ́wọ́ àbí mo ní DM kan no I don't DM people I don't know so ńgbà tí ó sọ̀rọ̀ olólóyè Sunday Igboho Monday Igboho ọ̀rà ní ń pè é ó sì lọ láyà ṣùgbọ́n ńgbà tó láyà ọ̀wá mọ bó ṣe sọ̀rọ̀ èmi wá wò pé ìwọ tó lo búrókì ìwọ tó ní káwọn èèyàn wá dáwó fún ọ tó fi gbalé my first question was mélòó ni wọ́n dáwó fún ọ tó fi gbalé láyé rẹ ilé àkọ́kọ́ òsùnkún lọ lórí Oriyomi Hamzat ń lọ gbalé fún ọ bóyá ilé ọ̀nà ló sì padà ń gbé yìí owó ẹ̀ tún ti díhùn bẹ́ẹ̀ òòrówó san ọ̀ wá mọ bó ṣe fẹ́ ṣe é ṣe wá ní láti gbórúkọ mọ́jà sọ́lá sí i wípé ọ̀ràn èèyàn wálé rẹ wọ́n ń dalé onílé láàmú onílé wá sọ pé ò gbọ́dọ̀ padà wálé mọ́ kí lọ́kàn gbòó pẹ̀lú láìfù tiẹ̀ ìwọ kọ́ lọ́ọ́ bọ́ gbòó ó wà important rárá sí gbòó ó ti ń gbélé ayé ẹ̀kọ́ tó lo blow mo ti ibi tó blow dé náà kò yé wa kò sẹ́ni tí ò blow nínú wa ṣùgbọ́n yẹ yí àwa wípé kò sí ẹ̀dá tó máa blow forever tọ́lọ̀ ní láti fi ọ́ hàn tó bá ti wá fi ọ́ hàn lẹ́ẹ̀kan bó ṣe fẹ́ maintain fífi hàn yẹn ó wá kù sọ́wọ́ tiẹ̀ àti maintain àfihàn tọ́lọ́wọ́ bá fi ọ́ hàn ní wọ́ọ̀mà ló fi ń jómokùnà mo sì nà káàkiri tẹ́tẹ́ lọ ń ta èyí tẹ́ bá mọ fọ́nì tí ń kàdá dẹ bẹ́ẹ̀ mi àkàdọ́ra wí kòǹkò sọ fún pé mo ní tẹ́tẹ́ ní ń ta èyí jẹ ìyẹ́ ọ̀jẹ́ ní bá káàkiri ọ̀dọ́dọ̀ Oriyomi kò jẹ́ ó kú ń bẹ̀ ó tún wò pé bẹ́ẹ̀ láyò ó ti jẹ ó tún padà bẹ̀ ó tún rí pé kò tún jẹ ó tún kú ń bẹ̀. Adébáyọ̀ Adélábù tó ti kọ́kọ́ ṣépè fún tó ní láíláí kì í ṣe Ìbàdàn ni ó ti jẹ gómìnà ló ń kàǹpé fún lónìí so tẹ́tẹ́ lọ ń ta ó kàn ń jómokùnà mo sì nà káàkiri ni ọkàn ń ba gbogbo ẹ̀ tètè torí pọ̀ mọ̀nà ọdẹ ti súnmọ́ àwọn tó mọ̀nà kan fi ọ́ mọ̀nà ìwà wàrà ò jẹ́ kó o lè farabalẹ̀ tọrọ sáà nǹkan ju owó nǹkan ju ọlá nǹkan ju ọrọ̀ ọdẹ ní àwádẹ ti sọ fún ọ pé ní tó bá ti ní aggressiveness owó kì í ní ewé ata ìtata dì kọkágọká làparò ń ké kò sẹ́ni tí ó tajẹ kún tí ó fi kò sẹ́ni tí ó tajẹ kún tí ó gbowó ẹ̀rín ó lè má bá tàwọn èèyàn jẹ́ káàkiri kó wá fọkàn sí bọ́ọ̀lù ọmọ àtúntì ẹ ṣe ní yọ sí ọ lára yìí àwọn tó lè tó ayé rẹ ṣe bọ́yọ̀ bá tún ti sunkún lọ lórí Oriyomi Hamzat nísìn ó ní láti sunkún lọ kọ́ lásán ni ó jẹ sórí Oriyomi Hamzat ẹ ló bàbá àmọ́ ní ìdí owó ilé o gbogbo owó tó ní wọ́n fún ọ àwọn olóṣèlú tó ní o lè campaign fún yàn lọ́fẹ̀ẹ́ o lè ṣe kọ́ ọmọ gbowó o òṣìṣẹ́ olóṣèlú lọ́fẹ̀ẹ́ rí láyé èèlò wọn wá ń fún ọ kí ló fowó ọ̀hún ṣe. gbọ́ ọmọ káàrọ̀ òjìrè mo ti ṣèlérí pé n ò nígbà àkókò yín kò sígbà tá à ní sọ̀rọ̀ nípa bọ̀bọ̀ yìí ìgbéraga ẹ̀ pọ̀ number 1 ẹlẹ́ẹ̀kejì ni wípé kọ̀mọ̀rọ̀ sọ kọ̀mọ̀jájà kọ̀mọ̀ pẹ́ni tó bá gbọ́n tí ò bá fagọ̀ díẹ̀ kún yóò parí máyé lára ọgbọ́n nìkan lọ́gbọ́n kọ̀ lágọ̀ àwa gbọ́n àtúgọ̀ mọ́ àmọ̀gbà tó yẹ kájà àmọ̀gbà tó yẹ àfàsẹ́yìn olóòlè tẹ́ olè tọrọ olè bẹ̀bẹ̀ Ìgbòho ti mú fọ́n kúrò tipẹ́tipẹ́ náà Ìgbòho kì í ṣe wéèyàn bẹ́ẹ̀ kò sí ń tọ́ka mọ́jà sọ́lá ó ti sọ̀rọ̀ níjọ́ tó ti sọ̀rọ̀ ló ti tán ẹ wá bẹ̀bẹ̀ padà o Ìgbòho ti sọ tí ó sọ ti ẹ̀ nìyẹn ìmí mọ̀ Ìgbòho dáadáa ìfun kan ló níbi ìtejò God bless you Mr. Olúfúnṣọ́ mi ní wáyé tì ìfun kan ló níbi ìtejò irú èèyàn bíi tiwa náà ni kí Ìgbòho bá ti bínú lẹ́ẹ̀kan ó ti bínú tán nìyẹn ó ti kúrò lórí ẹ̀ ń tiẹ̀ ìwọ ni wọ́n máa gbé ipò yẹnu so pápápá ẹja kọ́ gbọ́ fọ́nrin eléyìí fọ́nrán bíi mẹ́ta mo mú wa náà nìkan ní dẹ̀ play ní dẹ̀ kó ń bẹ̀ God bless you. ẹ kú dédé àsìkò ẹ̀yìn alára wa wálé aburúmọ̀ bùlọ̀ kọ́ mi ọ̀rọ̀ èmi àti Monday Igboho ọ̀rà tó di ọtí ọ̀tá àlejò ọ̀lọ́ láti ìgbà yìí wá. àkọ́kọ́ náà. kí ni wọ́n ń pè ní ọtí ọ̀tá àlejò ọ̀lọ́ ẹni tí bá ń bá àyàn fa fàǹfà kí ni wọ́n ń pè ní ọtí ọ̀tá àlejò ọ̀lọ́ kí ni wà àti Ìgbòho jọ ń drag ṣé Ìgbòho wá sórí social media wà bọ́ ni. ládùúrú bílẹ̀ Ìbàdàn ṣe tóbi tó kẹ́nìkan sọ pé nìkan sọ wípé òun ọ̀gbọ́dọ̀ rìn ìwọ nìkan ni Ìgbòho máa mọ́nítọ̀ káàkiri Ìgbòho mọ́nítọ̀ ilé ayé ẹ̀ mọ́ Ìgbòho tó ní many things láti ṣe Ìgbòho tó nílé alára kọ́ ìbá ti yẹ̀wọ́ náà ìṣẹ́jú mélòó bíbélò rẹ nìsín yóò ti tọ́dún méjì sẹ́yìn tí n bá ṣe mistake tàbọ́dún mẹ́ta kò yẹ kó o tún jẹ́ ẹni tí ń tọrọ mọ́ lórí social media ní tí wọ́n ń pè ní àṣírí iṣẹ́ nìyẹn kò síṣẹ́ tí ò láṣírí àwa tó yẹ ká fọ̀nà ọ́ o ti lálé wa o ti kó o ti bú wa o ti tàbùkù wa àwa náà dẹ̀ sún sẹ́yìn adẹ̀ ń wọ̀ ẹ ọmọ ṣe lọ Akọ́láwọlé olóòtú ọmọ Àdábánijà
ó ti kọlù wọ́n Oriyomi Hamzat tó mú wọn má bẹ́ ó ti kọlù wá ní ó di kíní kan. ìpàgọ́ lẹ́sẹ̀ ní í ṣe lákàlàkàtà lábẹ́ and then fún ẹ̀yin tí ẹ sọ pé mò ń parọ́ mi ò ní reason láti dẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn wò tí ẹ bá yẹ kí bóyá mi ò fẹ́ kásì orúkọ àdúgbò yẹn torí safety àwọn tó ń gbé bẹ̀ mi ò bá sọ pé kẹ́ ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ lọ béèrè nǹkan tí àwọn ọmọ sọta mọ́ndé ìbú ọ̀rá fi ojú àwọn tí wọ́n wà ní ẹgbẹ́ ilé tí mò ń gbé agbègbè ilé tí mò ń gbé tí wọ́n fojú wọn láti bí àná láti bí ìjẹta láti bí ìjẹrin láti bí àná láti bí ìjẹta láti bí ìjẹrin ìwónú ẹ̀ ní ká gbàgbọ́ ọmọ specific ìgbà tán wá àwọn tó wá wà kí wọ́n bá wá. sí ọwọ́ àná kẹ́ lọ bìnrin tí wọ́n fojú wọn rí so mi nǹkan fẹ́ because fún safety àwọn tí wọ́n ń gbé bẹ̀ yẹn and then fún ẹni agbójú okùn létí ọ̀jẹ̀ ni àgbà so ọmọ wípé ó nígbà kan tí ọlọ́rin. bàbá aládùn ní báwí o. gómìnà ìpínlẹ̀ Ògùn ṣe pé ọmọ bá Dàpọ̀ Abíọ́dún tí wọ́n fi GSS wà ó káàkiri ní gbogbo àsìkò yẹn kò síbi tó wà sí ní ìmọ̀ mo dé gba series of calls tí wọ́n ń dọ́gbọ́n sọ fún mi pé àwọn fẹ́ gbéṣẹ́ fún ẹ kí n fún àwọn ní àdírẹ́sì ilé ẹ̀ mo ní tí wọ́n bá fẹ́ gbéṣẹ́ fún ẹ kán gba nọ́mbà ẹ lọ́wọ́ mi kí wọ́n pè é ní not by asking me to give them your address àwa ò kì í ṣe bẹ́ẹ̀ yẹn tiwa ó ti yẹ àwa ẹ ṣe bẹ́ẹ̀ yẹn tó o bá fẹ́ mórí bọ́ nínú ọ̀rọ̀ tí ọ̀rọ̀ yẹn ò wúlẹ̀ sí ẹ̀kan ẹ̀kan ọ̀rọ̀ yẹn ò kàn èmi àti ẹni à ń jọ ń fà lájọ ń fà so ọ̀nì nọ́mbà dé ṣe. ẹni ìwò lẹjọ ń fà á ẹni tó lẹjọ ń fà yìí kò rí tiẹ̀ rò kò sọ nǹkan kan mọ́ kò fa nǹkan kan mọ́ ìwọ nìkan ló ń bá rẹ̀ fà báyìí ọ̀sá àrí pé tó o bá ti lọ ọmọ lẹ́sẹ̀ àwọn ìwà lè ní sympathy àwọn yóò lè kọ́ mi wọ́n lè sọ pé ó gẹ send account number ó tiẹ̀ ti send ó post account number nǹkan account number fún ó ní ìdí owó gan so ẹ máa help ẹ ó ní ìdí owó kẹ́ help ọmọ yín ni. ẹ kó yọra tiẹ̀ kó o pé ẹ bá fẹ́ bá fa nǹkan kan ẹ wò nọ́mbà rẹ̀ rí ẹ lọ́mọ ìṣẹ́ tiẹ̀ ẹ fi èmi lẹ̀ ṣùgbọ́n nítorí pé láti máa lọ tójú wọlé lọ́mọ ìjàmàlà káàkiri olówó náà ẹ ṣẹ́ ẹ̀dẹ̀ káàkiri ó wulẹ̀ sí mọ́wọ́ lára so wàá fẹ́ wà on their good record láti rí dájú pé o tún padà àrílé wọn dé which I don't. torí pé ibi tá a bá gòkè àmọ́ bá bẹ̀ sọ̀kalẹ̀ padà ẹni tá a bá pàdé tá a bá ń gòkè a lè pàdé ẹ̀ tá a bá ń sọ̀kalẹ̀ kò sí bó ti wò kẹ́lẹ́ sí kó sáré àbí kó ṣeré àbí kó gbádùn ara ẹ̀ tó yọ padà sọ̀kalẹ̀ kó lórí ẹṣin àbí bẹ́ẹ̀ ni ó sùn ni síbẹ̀ ni ó ti wẹ̀ ni síbẹ̀ ni ó ti jẹun ni síbẹ̀ ni ó máa gbé ni. so for the records ẹni ẹ̀gbọ́n bá gún lẹ́sẹ̀ ní sẹ́lákà làkàtà lábẹ́ o bí ẹ ṣe pa Mohbad rè o ẹ ti lé gbogbo bẹ́ẹ̀ ṣe pa mọ́lẹ̀ òótọ́ rẹ̀ nìyẹn majority ló pa Mohbad majority ṣe mi ní màmá post nǹkan ṣe mi ní at a time is coming sí máa bẹ̀rẹ̀ sí máa dáko ẹ̀ gangan direct ọ̀gbẹ́ni a time is coming I will start mentioning your name. kí ló dé tó lè dárúkọ báyìí ó kọ yẹn wúwo pọ̀ lẹ́nu ẹni yẹn ọdẹ lọ láyà ó lè sin ọ̀kọ́ kú ni ọ́ kí wàá ló dé tó lè sọ. stop using doubt to threaten me stop using doubt to threaten me stop using doubt to threaten me the law of the land is there tó bá bí yìí pé báyà mo ṣe nǹkan kan tó lòdì sófin tàbí tí ò bójúmu lábẹ́ òfin ẹ̀ ń pè mí sílé ẹjọ́ àwa kan bẹ sí àní bow sí oppression some of us would rather die standing than bow to nonsense àwa kan ò ní bow sí oppression ọ̀gbẹ́ni stop using doubt to threaten me tó bá ní anything against me go to the court of law èmi yẹn ṣe Mohbad ló ló majority náà fi pàdánù èmi yẹn ṣe yẹn a time is coming tí màá ní láti bẹ̀rẹ̀ sí ní dáko ẹ̀gẹ̀gẹ̀ tó bá dẹ́yìn lẹ́yìn tó bá dẹ́yìn nínú nonsense tó ń ṣe yìí tó bá dẹ́yìn nínú nonsense tó ń ṣe yìí and then ìwọ tó ń kọ nonsense sábàlá comment section ni pé ó dáa fún ẹ bẹ́ẹ̀ ó ṣe gbá bẹ́ẹ̀ ó ṣàwó bẹ́ẹ̀ see a silence in the face of injustice is a crime is a crime a time is coming tọ́jà pé irú nǹkan báyìí ó máa padà wá ṣẹlẹ̀ sí wọn náà. kí ló ṣẹlẹ̀ sí wọ. pariwo sí a time is coming tí irú nǹkan báyìí máa padà wá ṣẹlẹ̀ because oppression ò kì í dákẹ́. kí ló ṣẹlẹ̀ sí wọ. kí ló ṣẹlẹ̀ sí wọ. oppression máa ń believe pé àwọn làwọn nílé àwọn làwọn lọ́nà àwọn làwọn ní gbogbo nǹkan so oppression ò kì í dálé oppression ò kì í stop irú eléyìí tí wọ́n ń gbìyànjú àti ṣe fẹ́mi tí wọ́n bá rí ṣe wọ́n máa tún graduate láti kí náà ń gbìyànjú àti ṣe fún ọ. bọ́ sí orí ọ̀dọ̀ ẹlòmíì because ibìkan náà ni wọ́n ti ń graduate bọ̀ no room for oppression in this land a silence in the face of injustice is a crime. Is a crime and injustice to one is injustice to all. Inú Ìbàdàn ni wọ́n ti bí mi. Kéèyàn kọ́ ọmọ ẹgbẹ́ ń dúró wípé àti tí ò bá ní rìn inú Ìbàdàn mọ́ ló kú. Kàkà bẹ́ẹ̀ yọ ya apology video. Ní apology video wọ́n ti ẹ ló máa ṣe. Kò sẹ́ni tó ní ìdí apology video ẹ̀. Kò sí nǹkan náà fẹ́ fa apology video ẹ̀ ṣe. Apology video ẹ̀ ò dá nǹkan kan náà. Wọ́n ti rẹ ló máa ṣe. Mo máa bẹ̀rẹ̀ sí ní dárúkọ ẹlẹ́nujọ́ mẹ́ta yìí. Wọ́n ti ẹ ló máa ṣe. Ìbàdàn bí ni wọ́n ti bí èmi. And I will not stop mi nítorí ẹ̀ kí n kó kúrò ní Ìbàdàn. Náà ìgbà tí mo bá ṣe lẹ́kọ̀ọ́ ó parí lẹ́nìí. On the normal day ó yẹ kí n return padà. Ẹni sọ̀rọ̀ ẹ máa gbọ́rọ̀ o. Àbúrò yín ní ìdí owó fẹ́ gbalé o gbogbo ojúmọ́ ayé ẹ̀ tó wọlé náà bá tún ti díù yóò tún sunkún jáde yóò tún wá tọrọ owó ó dẹ̀ ló máa ń make owó lóṣooṣù at least 1.6 million naira per month ẹnu ló pàwọ̀ fà àlàbá ìwọ tó make 1.6 million naira èèlò wá lówó ilé lóṣù tó bá ń pa 1.6 million naira ó lè tọ́jú 50,000 naira ní fowó ilé gan tán nínú ẹ̀. sí Ìbàdàn ní owó apẹ́tàn alẹ́ ìrọ̀lẹ́ yìí tàbí ọ̀la. But with the look of things now, even tí bá ṣe fẹ́ return sí Ìbàdàn gan, ibo ni mo fẹ́ dé sí. ẹ máa gbólè ọ̀fọ́n ó nítorí pé àwọn kan lọ sílé àdúgbò léwu wọn lọ pariwo lálọ́ọ̀dù bẹ̀ wá sọ pé o ò gbọ́dọ̀ gbalé wá mọ́ ṣé bọ́n ṣe máa ń léèyàn kúrò nílé nìyẹn
ọ lọ fàjàngbọ́n ta o ọ lọ sáàyàn ládàá o ọ lọ gún yàn ń gò o wọn ò wálé wá dalérú wọn ò túpànù lé o wọn ò já géètì o káwá sọ pé nìkan tiẹ̀ wá sàdúgbò kò sí nǹkan tí wọ́n lè ṣe fún ọ ju pé wàá kó ẹrù rẹ bó bá jẹ́ pé o fẹ́ máa kó ẹ tàjà wọ́n ọ̀gbẹ́ni wa kò sẹ́ni tí yóò sọ wípé mọ́ padà wálé mọ́ sáà náà fẹ́ jogún ẹrù ẹni sáà náà fẹ́ jogún ẹni ọ̀dẹ̀kọ́ làwa tó ń bá sọ̀rọ̀ tọrọ owó sánsan o fẹ́ tọrọ owó sánsan fìgbòho lẹ̀ jẹ́jẹ́ jẹ́ kí bòwọ́ kọ́ máa sọ láì kọ́ máa gbégbé ayé ẹ gbọ́ bọ́dà yín jàre. so èyí sí ẹ̀yin fẹ́ mọ ẹwú ẹni tí wọ́n fẹ́ ṣe ń ṣekúṣe lọ́jọ́ sí táwọn ìjọba Buhari fẹ́ ṣe ń ṣekúṣe ó ní iye fọ́nrán báwa ṣe táwọn fi ṣègbè lẹ́yìn sí ẹ. àmọ́ ńgbà náà o mi ò rí ẹ rí rárá ń gbọ́ ẹ rí rárá nígbà náà àmọ́ fọ́nrán tó ń ṣe because kò sẹ́ni tí ń wo fọ́nrán tó ń ṣe ńgbà náà. bàbá mọ̀ wípé irú èèyàn tí wọ́n tẹ́lẹ̀ ṣáà máa báàkì ẹni. torí bọ́ báàkì Ìgbòho nìsín ńgbà náà kí wàá lọ padà dà fún Ìgbòho. àwa táwọ̀ wá rí lé sùn kọ́ tá à ń sunu mọ́tò káàkiri tá à ń ṣètò nu mọ́tò káàkiri tá à ń sáré káàkiri tá à gbọ́dọ̀ sunu ilé wa ńgbà tí ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀. ṣáà máa báàkì ẹ tàbá mọ̀ pé bóyá ọ̀pẹ́sọ̀ ni ẹ tàbá mọ̀ pé ọ̀pẹ́sọ̀ ni ẹ ṣáà máa báàkì ẹ ni ṣáà máa báàkì ẹ tàbá mọ̀ pé ọ̀pẹ́sọ̀ ni ẹ ẹ gbogbo bẹ́ẹ̀ ṣe pamọ́ lẹ̀. bọ́bá ẹ ti fẹ́ ya nǹkan mi o ẹ tètè ràn lọ́wọ́ kó tó ya nǹkan mi o. wọ́n ti pa Mohbad nìyẹn maturity wọ́n fi pa Mohbad dànù. mo mature èèyàn tó ní large audience tó ní large audience tó lè rojú ara rẹ̀ fún ó fọ maturity mo mature wọ́n àtàkì ẹ̀ káàkiri kó lè sọ kankan irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ lábàárí bẹ́ẹ̀ bá tara ẹ̀jẹ̀ lókù ẹ dẹ̀yìn lẹ́yìn mi nípa mímọ́ lo àwọn ọmọ ìkànfẹ́ láti mọ́ ẹ̀dẹ̀ yìí ní káàkiri ẹ dẹ̀yìn if you have anything against me go to the approach the court of law ẹ dẹ̀yìn nípa mímọ́ lo àwọn ọmọ ìkànfẹ́ láti tẹ̀ yìí ní káàkiri ẹ dẹ̀yìn kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹni ẹ̀kọ́ wa gbọ́dọ̀ dún mọ́ ṣe ń tẹ́ ìsọ yẹn dání sọ bófin mu lábẹ́ òfin ni òkè àbí pé dání olówó lọ́kájọ́. kí ni Ìgbòho sọ tí ò bófin mu ìwọ wá lòfin nísìnyí tó ti mọ òfin kọjá òfin gan. lówó lọ́wọ́ ní sẹ́mi ẹ̀jọ̀ fúlàní òsì ní sùn ìdàrẹ́ lè ní. lọ yáwó kó fi sú Ìgbòho náà tó o bá lówó lọ yáwó èèyàn máa ń gba lápò ọ gba lápò ó fi sú ẹ sí kóòtù. ẹ káwọ́ bó ṣe wá fẹ́ ṣẹlẹ̀ gbogbo ìlẹ̀ ògbó máa bá òsì rọ́bìṣì ni. tíátà ló ń lọ ṣe lẹ́kọ̀ọ́ ó wá fẹ́ hàtì díẹ̀ fún wa bóyá yọ̀yọ̀ owó ó ti ń hàtì fún báyìí. ẹlẹ́ ògbó máa bá òsì rọ́bìṣì tẹ́ẹ̀ bá nílé ńlá sáré lẹ́yìn jẹun rí ni sẹ́yìn wá lé yín wá jẹun rí ni sòkè lẹ́wọ̀n bá mi sọ bẹ́ẹ̀ bá nílé ńlá tẹ́ lọ́kọ̀ bọ̀gìnì sáwádé lé sí jẹun rí sẹ́yìn láwa ń bẹ̀ sáwá dàbí alátẹnujẹ sí mẹ́tò ojú olówó káàkiri lọ́dẹ́ pé kẹ́kẹ́ ilé iṣẹ́ yìí tàbí sáwádé lé yín jẹun rí sí ẹ̀yìn rí àwa nílé ọ̀dọ̀ tí yín rí sẹ́yìn láwa ń bẹ̀ rí sòkè lẹ́wọ̀n bá wa sọ sáà tí wá wà lú ẹ̀ ẹ dẹ̀yìn lẹ́yìn mi nípa mímọ́ lu ọmọ ìkànfẹ́ láti mọ́ ẹ̀tẹ́ ìmí káàkiri kò ní jọ handwell fún èmi àti yín kò ní jọ lẹ́yìn ire fún èmi àti yín mọ́ndé gbọ́ra ìwọ ni mò ń sọ kò ní jọ lẹ́yìn ire fún èmi àti ẹ kò ní jọ lẹ́yìn ire kò ní lẹ́yìn ire fún èmi àti ẹ it will not end well for me and you nínú ilẹ̀ yìí and then ìwọ náà agbójú okùn lédọ̀ ìjẹ̀yìn àgbà báwo ló bá lo àbọ̀ ń bọ̀ o because mo mọ̀ pé wọ́n nìkan náà lọ́mọ ibi tí mo. God bless you sir if they eject him from the house they should give him the balance of his money of course and ẹni tí ó léèyàn kúrò nínú ilé yóò fún yàn quick notice kò síbi tí wọ́n ti ń ṣe tán wọn sọ pé ọ̀yà ò gbọ́dọ̀ kẹ́rù ẹ̀ lálẹ́ yìí níbo náà fẹ́ kókó sí láì ṣe pé ẹ ti fún wìdá ẹ̀ tẹ́lẹ̀. ìwọ nìkan lọ mọ bẹ́ẹ̀ and then for this to have leaked out kọ́mọ káà náà ti cover ẹ̀ yìí o àwọn náà ti cover ẹ̀ yìí o jẹ́ wọ́n the time tó ní issue pẹ̀lú ìjọba àpínlẹ̀ Ògùn tẹ́ fi DSS wá káàkiri o I receive series of calls lórí bẹ́ẹ̀ àwọn fẹ́ gbéṣẹ́ fún ẹni kí n fún àwọn ládìrẹ́sì ilé ẹ̀ ìbá kàwọ́ kẹ́ mi wulẹ̀ sí mọ̀ pé wọn ò ní sẹ́yìn kẹta fẹ́ gbé fún ẹ ṣe fẹ́ gbéṣẹ́ fún yẹn mọ́ béèrè àdírẹ́sì ilé yẹn so káyọ̀ jẹ́ pé bẹ́ẹ̀ àwọn fẹ́ ṣe bí olórí burúkú bíi tiẹ̀ sábà ò ní fún wọn despite pé mo mọ̀ bí pé mo gbéṣẹ́ kan fún ẹ bá lọ àbọ̀ ń bọ̀ do your work within the ambit of law ẹ̀sọ́ mi dáadáa ìnílé mọ́ location tí mo wà lẹ́ni ìsìn ó máa parí location yẹn máa parí ó tiẹ̀ ti parí ọ̀rẹ́. ẹ̀sọ́ mi dáadáa ìnílé mọ́ location tó ń wà ó máa parí ó tiẹ̀ ti parí already kò mọ̀ ní tó fẹ́ sọ ṣé yọ parí njọ́ náà ni ṣéjọ́ kejì ni ó parí ṣéjọ́ kẹta ni ó parí sọ́sẹ̀ yẹn ni ó parí ni ó tiẹ̀ ló tún ti parí báyìí kẹ́lì bá mọ̀ wípé òun wà ń dá ilé mà òun dẹ̀ fẹ́ kú òlé kó báyìí hòtẹ́ẹ̀lì dẹ̀ ti díù òun dẹ̀ fẹ́ kú òlé báyìí so kò síbi tó ń dé sí so kẹ́ ẹ dáwó fún kọ́ gbalé lónìí náà kọ́ dẹ̀ kó lọ́nu ilé yẹn náà lónìí náà ó rò pé dèdè ló ń bá sọ̀rọ̀. so ó wá pẹ́pẹ́ hòtẹ́ẹ̀lì ta check-in sí àyẹ̀wò ẹ̀ ní láti mú kúrò ń bẹ̀ ní òní yìí ó pẹ́pẹ́ before 12 o'clock ó pẹ́pẹ́ before 12 o'clock ní ìdẹ̀ níbi tí mo fẹ́ dé sí níbàdàn ó pẹ́pẹ́ before 12. ọmọ Ìbàdàn níbi tó fẹ́ dé sí Ìbàdàn ilẹ̀ ń fọwọ́ sọ̀yà pé Ìbàdàn iná bí àwọn sí so ẹ̀ wá ní family house Yorùbá ní bòde bá lè mọ ilé ní mọ lè mọ sí ní tí wọ́n ń sọ ń parẹ́ nù family house ni wọ́n ń pè bẹ́ẹ̀ bó bá fẹ́ bílẹ̀ bá fẹ́ rọ́fẹ́ nìkan family house ń bẹ́ẹ̀ tí ó dé sí bí èèyàn kan bá wá látọ̀nà jíjìn rere family house ni ó dé sí ni ó ti lò gbàgbó tó di pọ́ padà ayé ìsìn la ẹ̀sẹ̀ ń sùn lóòtẹ́ẹ̀lì so bó o ṣe wá rí ṣe tó wọ́n pè ọ́ sí location lẹ́kọ̀ọ́ ní Victoria Island wà they not pay you ṣé wọn ò sanwó iṣẹ́ fún ọ
ọ̀fẹ́ lọ ṣe san fún olówó mọ́tò padà sílé ṣá àbí káwọn èèyàn dáwọ́ mọ́tò fún ọkọ ọmọ bọ̀ ńlé ìwọ ọmọ Ìbàdàn tí ò ríbi tí ó dé sí ní Ìbàdàn bàbá ńkọ́ màmá ńkọ́ ìyá alálùbáríkà ló ní ìwọ ló ń kó rẹ̀ báyìí oníyàá bó bá jèmi nìwọ ni kò síbi ààbò tó tó ọ̀dọ̀ ya èèyàn ìyá àgbàlagbà kò sẹ́ni tí ó wọ débẹ̀ màmá ni ó máa jáde màmá ni ó máa roka màmá ni ó máa sebẹ̀ màmá ni ó máa rò fọ́ wọ́n máa dín ta sí ọ lẹ́nu so instead tó tún fi wá jáde wá sórí social media pé ká wá dáwó fún ọ. everybody láti move out kúrò inú hotel ta lọ́jì ta ti ń ṣíìtì everybody láti move kúrò bẹ́ẹ̀ ní before 12 o'clock lónìí ní ìdájí tí màá fẹ́ sínú Ìbàdàn. ok trẹ́sì ẹ̀ tó fẹ́ carry out ní àbí gbèsè bọ́lẹ́sì ilé ń bẹ̀ yẹn ni ńgbà tá a bá lọ ní wọn lára nù lé yẹn wọn ò lè jáde ẹ̀ẹ́dẹ̀ sí lọ ní wọn lára báyìí wọn ti lé mi jáde. kí lọ́kàn gbòó pé kán lé òpònú yìí jáde kí lọ́kàn gbòó pé ẹ̀ alẹ́ fẹ́ lọ tẹ́tì ẹ̀ ṣé gbòó àkóyàn sínú ilé àkóyàn sádùúgbò yín ni torí kíni èèyàn mẹ́rin náà fẹ́ kó bẹ̀ torí tiẹ̀ lèyàn wéèsì epo lásìkò yìí pé káwọn kan lọ gbé mọ́tò kan lọ dúró dẹnìkan bì kan fún kíni ìwọ lọ́bọ̀ wọn ni. ní tó fẹ́ sórí tó ń wá lẹ́yìn ìsúkọ yẹn wà á rí lẹ́yìn ewùrà sẹ́yìn lóde bọ́ra o máa rí lẹ́yìn ewùrà sẹ́yìn tó ń wá lẹ́yìn ìsúkọ yẹn èmi máa ha ẹ lọ́rùn ní ní tó ń wá lẹ́yìn ìsúkọ yẹn ó rí lẹ́yìn ewùrà èmi máa ha ẹ lọ́rùn ní sẹ́ èmi máa ha ẹ lọ́rùn ní. ọ̀rẹ́ mi fi acting díẹ̀ sí ọ̀ràn jú gan ni o díẹ̀ ló kù kó jáde nínú àpò. sórí bó ṣe dúró lànà tí o tàlejò ọ̀rẹ́ mi lọ́rùn ni pé àfi dandan kí wọ́n mú wákọ̀ wá fẹnu gbolẹ̀ wájú ẹ̀ tẹ́mi dùn gbòògbé sẹ́ẹ̀ adébí ọ̀lẹ́nu kan tí wọ́n fi gbolẹ̀ wájú mú bẹ́ẹ̀ àjọ jẹ̀bi bọ̀ ń bẹ̀ ni èmi mo sọ bẹ́ẹ̀ àjọ máa jẹ̀bi bọ̀ ń bẹ̀ ni àjọ jẹ̀bi bọ̀ ń bẹ̀ ni èmi ni mo sọ bẹ́ẹ̀ kí ló dé ó wá di pé bóyá tí n bá rìn síbi kan ó mọ̀ wò mí wọ́n ká ìwọ̀n ká ìsìn bá rìn síbi kan ó mọ̀ wò mí wọ́n ká ìwọ̀n ká òkè ó ti ń fa àwọn èèyàn. náà àwọn kò sẹ́ni tó fa àwọn èèyàn kankan sọ ẹ̀ gbogbo àwọn tí ń wọ̀ wọ́n ká yẹn wọ́n ń wọ àbùkù ara ẹni wọ́n ń wọ ẹlẹ́yà rẹ̀ wọ́n ti rí wọ ọ̀dàlẹ̀ àtàrúwó gbàgbé ẹ̀jẹ̀ àtàgbẹ̀yìn bẹ́bọjẹ́ rẹ̀ ni wọ́n ń wọ ọ̀gbẹ́ni èrè ọ̀gbẹ́ni ọ̀dàlẹ̀ èrè ọ̀gbẹ́ni tí ń sunkún owó èrè ọ̀gbẹ́ni arówó gbàgbé ẹ̀jẹ̀ rẹ̀ ọ̀gbẹ́ni tí ò ní ojú òpó tí ń tọ̀ lélẹ̀ ọ̀gbẹ́ni tọ́kàn ń jó mokùnà sínú mo sínú káàkiri lélẹ̀ ọ̀gbẹ́ni tọ́jẹ́ pàtì jẹ nìkan ló bá dórí social media lélẹ̀ yìí bàbá lẹ́bùn pẹ̀lú gbé power bank wa ok wàá gbélé wa iná wà mẹ́yẹn bá ń gbé sọ́kẹ̀tì yẹn wà fóònù ti fẹ́ kú. sùn wá bá wọn. so sorry ẹ̀yin èèyàn mi ẹ má bínú o fóònù tí mo fi ń ṣe live lórí Facebook yẹn ti fẹ́ kú. fi mí lọ́rùn sílẹ̀ òbí máa tiẹ̀ kí ló dé. fi mí lọ́rùn sílẹ̀ kí ló dé tí òbí máa tiẹ̀ yìí. àbúrò yìí ní sunkún lórí láìfù yìí ó ti mọ̀ pé owó ọ̀rọ̀ láti gbà tó bá ti sunkún sí lọ́rùn ẹ̀rì bí pìtì rẹ̀ ẹ̀rì bí fún lówó àbúrò wọn kò sunkún o fi mí lọ́rùn lẹ̀. So Akanabere, please assist me to get a new apartment. Ó fi òṣùṣù ọwọ́ àbí àgbájọwọ́ báyìí àti emoji ẹkún méjì òfìsí account number 0096 ẹ̀wọ̀n jẹ́ ń pè yòókù tán Wálé owó kan pa Access Bank. So ẹ lè wá nọ́mbà tó kù sí kẹfì sẹ́ndì owó sí. Yorùbá ní wọ́n ní ìfẹ́ wọ́n dẹ̀ ready láti help anybody ṣùgbọ́n kò rìn lọ́nà tó tọ́ ó ní ìṣòro tèmi. Now àwọn ọ̀rọ̀ míì wà ń bẹ ń bẹ ẹ̀yà kọ́ sáré gbọ́ kan. ẹ kú dídí àsìkò èèyàn lára wa Wálé aburú. n tọkọ bí lélẹ̀ o my house address is casted by a friend now Monday Gbora thugs are disturbing residents and and landlady wants me out. Please help. Account number Access Bank Wálé owó kan pa. ló kọ mi lọ́wọ́lọ́wọ́ báyìí I'm on a movie location yẹn ní Èkó Lagos Island
I've been away for like a week or plus now. ẹ dákun ẹ bá ń ṣe program yẹn káwọn èèyàn rí ibi wọlé padà ẹjọ́ torí Ọlọ́run ẹ foríjì mi ẹ má bínú ẹjọ́ ẹ dákun. láàárọ̀ yìí òun ni àwọn tó ní ilé tí mò ń gbé pè mí wípé ní ìjẹta àwọn mẹ́rin kan wá sí àdúgbò mi wọ́n lọ sí ilé níbi ọwọ́ ìrọ̀lẹ́ wọ́n lọ sí ilé tí ó wà adjacent to my house wọ́n lọ jálẹ̀kùn bẹ̀ wọ́n pariwo funny thinker. ta ló mọ àwọn èèyàn tó ti ṣẹ̀ ta mọ àwọn èèyàn tó gbowó iṣẹ́ lọ wọn tó ṣe ta mọ àwọn èèyàn tó parọ́ fún ta mọ àwọn èèyàn tó lù ní jìbìtì ta mọ àwọn èèyàn tó ṣẹ̀ láàyè ọ̀tọ̀ tí wọ́n wá tán fẹ́ wá lù ọ́ tó wá ń rọ gbogbo ẹ̀ mọ́ lóye Sunday Igboho lẹ́sẹ̀ kí lọ́kàn Igboho pẹ̀lú ìgbésí ayé tiẹ̀ ntí Igboho ń bá fèsì lójoojúmọ́ Igboho lè fèsì ẹ̀ tán àwọn àlejò tí ń wọ́ wálé Igboho lójoojúmọ́ wọn ò lè kásẹ̀ ńlẹ̀ tí ilé ó fi sú àfi tóun gangan bá fẹ́ tó tí Igboho bá fẹ́ fagídí jẹun lókù nígbà míì àánú rẹ̀ ọmọ ṣe yín ni ìṣẹ́gbọ́n ẹ̀ ò ní jẹun ìyẹn ló máa wá ráàyè pé ẹnìkan ń jẹ́ funny thinker tí ò ní jẹ́ kó ń rìn lẹ́ẹ̀bàdàn tí ó máa sọ pé kàkà kéku mọ́ jẹ́ sèse ìwọ ni kò yẹrẹ wò brother. lánàá ní ọ̀sán àná wípé wọ́n wá padà wá sí ilé ọ̀dọ̀ because ilé tí mò ń gbé wà gated ilé tó ní gate ni ó ní fence wọ́n wá padà wá síbẹ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní gbá ibẹ̀ wọ́n pariwo funny thinker bóde. àwọn kan náà just for the records kì í ṣe pé bóyá mò ń bẹ̀rù o ṣùgbọ́n at least a lè like gbogbo àgbáyé ó lè mọ̀ wípé n tí à ń fà òun ló result sí. ìwọ tó ń sunkún ní ọbẹ̀ mi ò dẹ̀ ní bẹ̀bẹ̀ kí yẹn ọkọ̀ wà lẹ́nà ẹlẹ́dẹ̀ẹ́ tó wá wà ń bẹ̀ ni wípé aládò ìwọ nìkan ló mọ ilé mi ìwọ nìkan ló mọ ibi tí mò ń gbé kí yẹn náà tún wà lẹ̀ ẹlẹ́kejì nìyẹn. so ní ìparí ẹ̀ àwọn tí wọ́n ní ilé ti sọ wípé kí n má padà sílé àwọn mọ́ pé as a matter of fact máa ní láti wá kẹ́rù mi kúrò ní ilé yẹn ni wípé àwọn ò fẹ́ mi bẹ̀ mọ́ so because mi ò dẹ̀ rí àwọn yẹn náà bú mi ò rí wọn bú actually because tó bá ti di pé bóyá àwọn kan bẹ̀rẹ̀ sí ni wá ń gbálẹ̀kùn lé wọ́n ń béèrè ẹni téèyàn gbà sílé tí ó rẹ́ǹtì lé lọ́wọ́ èèyàn náà dà ṣe mọ̀ pé and just so you know. now béèyàn bá rẹ́ǹtì lé táwọn èèyàn kan wá wó ń tọ̀ ń wá ni wọ́n á gbálẹ̀kùn gbàgbàgbà ẹni tán dẹ̀ wá wà ò sí ń lé Yorùbá ò kí ń léèyàn bẹ́ẹ̀ yẹn láéláé tí kì í bá ṣe wípé o ti ń hùwà oríṣiríṣi bẹ́ẹ̀ tí wọ́n ti faradà fún ọ tẹ́lẹ̀ tí wọ́n wàá fẹ́ faradà mọ́ ńlá fi sọ pé jọ́tọ̀ ọmọdé bá da epo nù kọ́ ni yóò jìyà ńjọ́ tó bá domi nù ló máa kéré ìyá rẹ̀ papọ̀ wọ́n lè ever sọ bẹ́ẹ̀ the first thing they will ever do nílẹ̀ Yorùbá tèmi mọ̀ o ò ní pé abiyamọ làwọn tó gbà ọ́ sílé abiyamọ làwọn tó rẹ́ǹtì lé lọ́wọ́ wọn gbogbo Yorùbá pátápátá abiyamọ ni wọ́n. àwọn èèyàn kọ̀ọ̀kan difficult o àwọn èèyàn kọ̀ọ̀kan le o àwọn èèyàn kọ̀ọ̀kan burú o àwọn èèyàn kọ̀ọ̀kan lè ṣe èèyàn jàǹbá o ṣùgbọ́n òye yé mi pé gbogbo wọn pátápátá abiyamọ ni wọ́n. wọ́n bá wọ Wálé bẹ́ẹ̀ the first thing they will do hello Wálé àwọn èèyàn kan wọ ẹ Wálé o ṣe ni wọ́n ń pariwo o kí ló fi ṣe wọ́n kí lẹ́jọ́ dàpọ̀ má bá yàn kankan já o má bá yàn kankan já o má ti Wálé báyìí o torí àmọ́ bóyá tún lè padà wá o ntìràn káàró òjìrè máa ṣe nìyẹn. ntọ́ bá mú ọ tán fi wá pè ọ bẹ́ẹ̀ pé má gbalé wá mọ́ o wá kẹ́rù ẹ o ti ṣẹ̀wọ̀n ń bẹ̀ tẹ́lẹ̀ kì í ṣe torí àwọn tó wá èmi ò gbà pé àwọn kankan wá o pákéjì ni o pákéjì ẹ̀ papọ̀ o rò ó mọ́ra wọn orí gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ fún ẹ láti rówó gbà kó o lè gbalé àti kó o lè sọ́ọ̀tà àwọn kankan out ṣé gàrí tó nílé tí o ti jẹ́ tán ni nbọ onílàjì àpò lọ́mọ ń rà lé àbápò kan lọ àpò gàrí lọ́mọ ń rà lé òṣèré kọ́ ọmọ ní gàrí lé ṣé epo ti jẹ́ tán ọ̀sá ní ìdí owó oúnjẹ mi àbí àwọn èèyàn dá fún ọ Oríyọmí ti sọ bẹ́ẹ̀ èmi ti jẹ́ kéèyàn orí agbe gẹ́gẹ́ bí iṣẹ́ ó ní kọ́lọ̀ ń lè jìnnà sí anybody tó ń bá mọ̀ kò dàrẹ́ tiẹ̀ sí ọ ṣùgbọ́n àwa ti mọ̀ pé wọ́n náà ní ń bá wí torí o ti rí agbe gẹ́gẹ́ bí iṣẹ́ láti bí ọdún mẹ́ta tó ti lo blow nísìnyí nǹkan tán fẹ́ fún ọ lórí TikTok nǹkan fẹ́ fún ẹ lórí YouTube nǹkan fẹ́ fún ẹ lórí Facebook ló ń bá káàkiri you are doing this thing not because you have talent ẹ̀bùn tiẹ̀ ẹ̀bùn agbéni kọ̀rọ̀ ẹ̀ dàbí ìgbà tán bá bíbejì
wọ́n wá ní kí wọ́n ríran sáwọn pé káwọn máa kó àwọn ìbejì jó káàkiri ẹ̀rù àti gbọ́ bùkátà lórí wọn ní ń bà wọ́n o. tó o bá rí wọ́n sọ pé kó lówó jó fún ìbejì nǹkan inú fíìmù ló ti rí o ń ṣe lójú ayé o. bàbá Davido ní bíbejì ní ìsìnkẹ́ nìkan sọ pé kó máa kó ìbejì jó láàrin ìjà Davido gan ò lé bíbejì kan sọ pé kó máa kó ìbejì jó láàrin ìjà Ọ̀tẹ́dọ́lá ò ní bíbejì ní ìsìnkẹ́ ni ó máa kó ìbejì jó láàrin ìjà ẹ̀rù àti gbọ́ bùkátà ní ń bà wọ́n náà fi sọ àwọn ọmọ ọlọ́mọdé alágbe èmi kọ́ mo wá jó ìbejì lónìí ń jó wọ́n mọ̀ káwọn ọmọ ọlọ́mọ káàkiri tọrọ owó káàkiri so ọgbọ́n ìbejì nìwọ náà fẹ́ lò ìwọ òsì bíbejì ọ̀gá ẹ̀ tiẹ̀ lọ́wọ́ àwò pé ta ni mo lè mọ́kọ ẹ̀ mọ́nu tí ó dùn dáadáa ó kọ́ Májàsọ́lá dùn ńlọ́jọ́ omílẹ̀yìn ọmọnu ó lè tọrọ owó ẹ̀ láàyè ọ̀tọ̀ sẹ́ẹ̀. tí ẹ ń lọ sí ilé yẹn lọ kó gìrìgìrì bá bẹ́ẹ̀ àmọ́ bí tẹ́ ti wá o and then màmá tí. ibi tẹ́mi bàjẹ́ sínú bọ́ bá jẹ́ mi wọn ọmọ ibi tán ti wá èmi ó ti sọ báwọn mi ò ráyà ń pọ̀rọ̀ lọ́bọ̀lọ̀ káyọ̀sẹ̀ mọ́ fagùn mi mo fẹ́ ń dárúkọ rẹ o ń dárúkọ rẹ mi ráyè ń ti dáko ń tọ̀hún lágbájá báyìí ni o mo sì mọ àwọn tó wá ń ti dárúkọ àwọn tí mo mọ̀. lẹ́yìn tí wọ́n wà ní second flat ìyá yẹn àgbàlagbà ni o and then girigiri tẹ́ ń lọ kó bá bẹ̀ yẹn tí ìyá yẹn bá ṣe bẹ́ẹ̀ tó dákẹ́ mọ́ yín lọ́wọ́ àmọ́ ibi tí ọ̀rọ̀ yìí ti wá alẹ́ kan sí aládùn ìwọ ló mọ ibi tí mò ń gbé ìwọ lọ mọ ibi tí mò ń gbé and then sí ẹ̀yìn alára wa nílé lóko lódò lẹ́yìn òdì lọ́wọ́lọ́wọ́ báyìí movie location tí mo wà máa ṣe tán bẹ̀ ní bóyá bíi ọ̀la sí ọ̀túnla ẹ jọ̀ọ́ presently I do not really have any money láti sọ pé bóyá mo fẹ́ gba ilé mi báyìí mi ní parọ́ fún yín tó ẹni tó bá lè ṣèrànlọ́wọ́ ní iye kan àbí mi tí mo tiẹ̀ fi lè get apartment mi because this is sudden honestly. This is sudden. lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní lọ́kàn láti mi ní plan láti kúrò ń bẹ̀ yẹn for now but ìgbà tí nǹkan ti wá rí bó ṣe rí yìí and again for the records aládùn. orí ìyá mi ẹ̀ lẹ́kọ̀ọ́. mi lọ́wọ́lọ́wọ́ báyìí mi lówó kankan lọ́wọ́ so to get another apartment mo fẹ́ ẹ̀ ń bá lè ṣèrànlọ́wọ́ nítorí ibi tó ń lọ gangan nìyẹn gbogbo àwọn tìṣáájú yẹn preamble acting ni ọ̀dẹ̀ tí act tán nínú ẹ̀yà tó gbọ́n jù láyé ìran káàró òjìrè ni o wọ́n jẹ́ kan bẹ́ẹ̀ o nínú ẹ̀yà tó gbọ́n jù láyé ìran káàró òjìrè ni o wọ́n sọ̀rọ̀ tàn lọ straight tí ọmọ Yorùbá bá fẹ́ ẹ̀pẹ́ wọn á ẹ̀pọ̀ ẹ́ má wulẹ̀ dẹ́mọ má wulẹ̀ kàrámọ̀ má wulẹ̀ no you just go straight if they want to help you they will help you má bá ní ẹ̀pẹ́ wọn àwọn jọ máa lọ a lè lówó lọ́wọ́ ká má fàlágbé a sì lè kó last card wa fàlágbé ó depend lórí tó bá bá lára wa bá a bá ṣe rí a lè lówó lọ́wọ́ a lè má lówó lọ́wọ́ ká kó last card wa fàlágbé that is alágbé tá a ti rí pé aláàbọ̀ ara lélẹ́yìí bọ́ bá rí sẹ́gan kò sí tí ó fi ṣe like ẹni tí ò lọ́wọ́ méjèèjì like ẹni tí ò lẹ́sẹ̀ kan tàbí tí ò lọ́wọ́ kan tí ò lẹ́sẹ̀ kan like ẹni tí ò ríran ẹni tó nípèníjà ara irú alágbe bẹ́ẹ̀ ní tó bá ká máa wà lọ́wọ́ a máa kó fún un ṣùgbọ́n gbà tá a bá wò yàn pé abarapá lélẹ̀ kò sí nǹkan kan tó ṣe ọ lọ́wọ́ sánsán ọ lẹ́sẹ̀ sánsán pé àwọn ẹgbẹ́ rẹ̀ ń bẹ ní kinní kan tó ń sàrò àwọn ẹgbẹ́ rẹ̀ ń bẹ lóko tó ń sàgbàro ìwọ wa ń tọrọ owó ń bì í láìgé láwọ́ láìgé lẹ́sẹ̀ àní fún ọ kálẹ́gbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù ńlé bí Yorùbá ṣe rí nù ògé lọ́wọ́ ògé lẹ́sẹ̀ my brother iṣẹ́ yìí ò ti lóò ti ń ṣe láti àìmọye ọdún ò ti blow nísìnyí nígbà tó blow olóòrówó gbà owó tó rí àgbọ̀ bẹ́ẹ̀ náà ìjà sáré parí eléyìí. ìwọ nìkan ló mọlé mi o ìwọ nìkan ló mọlé mi alẹ́ kan sí ẹ̀yin alára wa ẹ dákun máa fi àká nọ́mbà mi sí ojú fọ́nrán yìí ẹni tí Ọlọ́run bá bùn láti ṣèrànlọ́wọ́ fún mi one way or the other kí n lè fi gba apartment mi ẹ jọ̀ọ́ ẹ bá mi fi síbẹ̀ mi ò ní wá yín tí ẹ ní dààmú this is just too sudden like this is too sudden ẹ ṣé gan mo dúpẹ́ kò ní bàjẹ́ ẹ ṣé o.
My house address is casted by a friend. Now, Monday Igbora talks are disturbing residents and landlady wants me out. Please help. 009693 ẹwà yòókù gun Access Bank Wálé owó kan pa. Okay o, Mr. Wálé owó kan pa. Ẹja gbọ́ ilé ìlẹ́nu Mr. Wálé owó kan pa náà kó tó di pa máa lọ. Ẹ jẹ́ ká imagine pé irú èmi nìsín ó ti ṣẹlẹ̀ sí mi rí o, òun ló jẹ́ kí n lè láǹfààní àti lè ẹ mọ̀ pé ìrírí làgbà ẹ̀kọ́. Ọ̀kadà ni èmi ń gùn tẹ́lẹ̀ kó tó di pé mo blow lórí TikTok ń gbà yẹn. Mo wá rówó pọ̀ jù nídìí ọ̀kadà lójúmọ́ ilé ìdèrè 10,000 mo rówó pọ̀ jù nìyẹn. So lọ́dún tí mo blow everybody. ń bọ̀ o ẹnìkan ní just 2 weeks he collect 1.8 million naira bí where money dey where the money dey mi ò tiẹ̀ tún mọ̀ ilé yẹn o. ẹ̀sìn mi ń pè mí káàkiri fíìmù yẹn kó sí mi lórí because mi ò débẹ̀ rí fíìmù yẹn ní òsì mi tuntun. fíìmù ní òsì ńgbà tó blow fíìmù yẹn ní òsì ó tuntun òun á sì wà wò. ẹ̀sìn pè mí kiri láàrin oṣù mẹ́fà mo ti rí owó tó tó 8 million plus àzọ ọlọ́kadà. láàrin oṣù mẹ́fà ó ti rí owó tó tó 8 million naira ẹ gbọ́ bó ṣe ná 8 million naira o. and then mi ò dẹ ní mọ̀ pé kò ní máa lọ bẹ́ẹ̀. Can you imagine? You were not prepared for life. Anybody tó bá prepare fún ilé ayé ó yẹ kó mọ̀ wípé kò sí ní tó last forever kò sí ní tí ó máa lọ bẹ́ẹ̀ náà o. Ọ̀fẹ́ blow ọ̀fẹ́ kó kọ̀ rẹ̀ ó wà ń ta títí ayé no náà gbàwó ló kọ àwọn tó kọ́ jáde. Ọlọ́run ó fi ahàn tó bá ti fi ahàn àwọn tó á bọ́ sí level yóò tún máa fa àwọn míì àwọn náà ó tún bọ́ sí level yóò tún máa fa àwọn míì àwọn ẹni tó bá wà lè sustain ẹ̀ ní ó lò pẹ́. Àwọn kan ní bẹ́ńtà lánàá nu hip hop àwọn kan ní bẹ́ńtà lánàá nu fújì àwọn kan ní bẹ́ńtà lánàá nu jùjú àwọn kan lọ́wọ́ à ń ta lónìí àwọn tó wà ń ta lánàá wọn ò rówó pa púpọ̀ àwọn kan ní bẹ́ńtà lánàá nu fúbọ́là nbí láyé ìgbà kan Okocha là ń pariwo nbí Kanu Wako là ń pariwo Rashidi Yekini là ń pariwo Fẹ́mi Ọ̀pábùnmi ń kọ́ Ẹ̀rín Wòsùdà Ṣẹ́gun Ọdẹ́gbàmí ń kọ́ kálukú wọn ti wá wọn ti lo sáà wọn ti lọ àwọn tó sì tún kù ní ìsìn ní Messi àwọn ní Ronaldo àwọn yẹn náà tún ti ń dàgbà lọ àwọn Osimhen àwọn ló tún kù ń ta ní ìsìn oríṣiríṣi ló ti wá àmúnike nǹkankan ìmẹ́nike àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so nothing lasts forever. Ìrànlọ́wọ́ kọ́ lọ́n dá wa sáyé ní tiẹ̀ bá ti fẹ́ gbáyé.